nígbà tí mo wà nínú ayé that was them I like nash I like pressing nash Ọlọ́run pè mí àwọn èèyàn wá ìdí nígbà yẹn tí mo ṣe fẹ́ràn ìdí ṣùgbọ́n wọn ò rí ìdí. sẹ́ẹ̀tì tí òkú dìde níbẹ̀ ṣe wà yìí. ẹnu pọ̀. a lot of people tó ti kú tọ́lọ́run ti ọwọ́ wa ìdí wọn dìde òkú mẹ́rin ọkùnrin rẹ̀ ò ní mọ̀ jí lẹ́tà kú sáfì padà mẹ́rin ti survive. ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn mi àti dé bá ṣe ń dé nítorí mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé wàràwàrà bí èjì ìyálẹ̀ta mo dé pápá bí èjì òwúrọ̀ ètò yín náà ni ètò yín ètò wa ètò lábẹ́ òrùlé orúkọ tèmi ò yí padà èmi ọmọ mọ́nímọ́ní ọmọ mọ̀yànmọ̀yàn èmi bá dìde òkú àtàlà wa ń lọ èmi tí mo dára lé tí mo kára lé mo dọ́jà mo kéré ọjà ìgbà tí mo délé gan-an ṣẹ̀kún tó pèrè nílé ọmọ láńlọ lórúkọ tèmi Big Bayo tó àlejò tí mo ní lónìí àlejò ńlá ni ojú á jẹ́ ìránṣẹ́ Elédùmarè ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ nǹkan tí àlejò mi fẹ́ fún yín lénìí lónìí pẹ́pẹ́ yóò pọn mọ́ ṣùgbọ́n ká tún wọnú ètò ẹ má gbàgbé orí ètò yìí wà fún entertainment bá mi lọ sí any advertisement any production any management anything tó bá ti ní í ṣe pẹ̀lú ọrọ̀ ajé àbí ètò nípa láìfù èèyàn ẹgbẹ́ wá sórí ètò yìí àmọ́ bá yín present ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ ọjà yín dè máa ta warawara tó ẹ ká gbọ́ orúkọ lẹ́nu àlejò tí mo mú wọlé lẹ́nìí kó má dàbẹ́ ni pé à ń rọ̀ṣì wọnú ẹ̀ without no bèrè lẹ́nu àlejò bá ṣe máa ń ṣe àlejò mi èyí sọ bàbá ẹ kú iṣẹ́ olúwa olúwa kú iṣẹ́ olúwa ṣàgbára yín dọ̀tun ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ orúkọ yín fáwọn aráalé. kí a tó bẹ̀rẹ̀ ohun gbogbo ẹja sáré gbàdúrà má fà wá sínú Jésù èmi ayérayé ibi ìsáàdì wa tán Ọlọ́run tó maintain state and composure gba ọpẹ́ wa. àmín. Ògo ni fọ́lọ́run lókè o. hallelujah. ọ̀kadà gbá mi bí mo ṣe ń lo olóòtú àmọ́ mi ò kú. There are a lot of girls wọ́n dín fún mi àmọ́ mi ò fọ́ ìgbà tí mo bá wá kọ́ nìyẹn. hallelujah. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ẹ ṣé bàbá ẹ jọ̀ọ́ ẹ sọ orúkọ yín fáwọn aráalé àwọn aráalé ò tí ì mọ orúkọ yín. Orúkọ tèmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè tí gbogbo èèyàn pè ní Mr. Awada Kerikeri iná lójú iná lẹ́nu àgbá yàmúyàmú kábíyèsí Elédùmarè. bàbá ẹ ṣe tàpé yìí tẹ jẹ́ wa lórí ètò lábẹ́ òrùlé. bàbá a ti gbọ́ nípa yín gan-an tó yẹ káwọn èèyàn rán wa sí pé ká tiẹ̀ gbé yín wá sórí ètò kẹ́ lè sọ àwọn àlàyé àti ìdí ọ̀rọ̀ tí ó ṣókùnkùn fáwọn àwọn fọ́ọ̀sì yín níta kẹ́ lè sọ fáwọn aráalé gbogbo yín. bàbá a gbọ́ nípasẹ̀ yín pé ìránṣẹ́ Ọlọ́run ni yín ṣùgbọ́n ẹ tún wá mú kọ́mẹ́dì wọnú ìránṣẹ́ Ọlọ́run. ẹ gbọ́ bàbá ṣé Ọlọ́run ló pè yín ní tòótọ́? Actually 1982 ni mo gba iṣẹ́ Olúwa. You are not there when God called me. 1982 ni mo gba iṣẹ́ Olúwa. Okay. Nígbà tí Ọlọ́run pè mí tí mo rí pé ìjọ òkun la máa mú kọ́mẹ́dì mọ́. a mú kọ́mẹ́dì mọ́. kábíyèsí Olódùmarè. ègbé ni fún ẹni tí a fi rán tí ò jẹ́. ègbé ni tí ẹni tí a fi rán tí a tún fi rán. kò lè yé yín ẹ máa bẹ́ẹ̀ tó lọ. bàbá Àwàdà Kerikeri ẹ ṣé ẹ ní Ọlọ́run pè yín láti 1982 ẹ̀yin aráalé ṣé ẹ̀rù kan tí mò ń rò sá bàbá ṣé ọjọ́ orí ẹ má bínú o ìránṣẹ́ Ọlọ́run ọjọ́ orí yín ti tó bíi 40 years báyìí àbí ó ti tó bíi ọmọ ọdún báyìí lẹ́sẹ̀ wa. mi ò sọ ẹ máa bẹ́ẹ̀ tó lọ. ẹ dẹ̀ ní wẹ́ ok kábíyèsí rẹ̀ Olódùmarè bàbá Àwàdà Kerikeri àṣírí ni. agbọ́ àwọn ọ̀rọ̀ kan nípasẹ̀ yín wọ́n ní ìjọ yín tó wà níbẹ̀ yín pé ẹ̀yin kọ́ ló ní kódà ẹ̀ tí ìkọ́lé rí débi pé ẹ máa kọ́lé fún Ọlọ́run. Òótọ́ ni ṣọ́ọ̀ṣì yẹn ẹni tó ní ó ti vacate ní ó yé yín ó ti kúrò ń bẹ̀ tó àwa rò pé kásáré yábẹ̀ lò àmọ́gbà tí Ọlọ́run ṣe ṣí àmì àti iṣẹ́ ìyanu adẹ̀hún òun ẹ̀ fún wíníwì ló fún wa pé ó yá ẹ máa mú lọ normally mi ò mọ rẹ́ǹtì lé mi o àwọn ẹbí ò pa mí. kábíyèsí rẹ̀ Olódùmarè. bàbá Àwàdà Kerikeri kí ni torí àwọn aráalé ń béèrè pé kí ni achievement yín gan tẹ́lẹ̀ sọ pé ẹ ti achieve látọ̀jọ́ tẹ́ ti ń gba iṣẹ́ ìránṣẹ́ ilé ọ̀rọ̀ sì wà tá a máa sọ o ẹ sáré dá àwọn yẹn ká tún wọnú àgbà mi ò lọ. ní àwa ẹ ti gbàdúrà fún. Do you know Barack Obama? Barack Obama? Yes. I pray for him. nígbà tó fẹ́ lọ sí tó fẹ́ dìbò fún presidential election
United States of America. America. I pray for him. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Mo pray fún mo gbé ọwọ́ lé orí mo pray fún. Ó dẹ̀ wọnú. Ó wọlé sí mo vote fún ẹ ẹ má bínú bàbá ṣe ti jí òkú dìde ní bẹ́sẹ̀ wà a yìí. lot of people. Jésù Kristi. Òkú mẹ́rin ni mo ti jí mẹ́ta. Kábíyèsí Elédùmarè. Tọ́lọ́run ti ọwọ́ wa ìjí wọn dìde. Kábíyèsí Òkú mẹ́rin. Fọ́. Tó rẹ̀ Ni mo Olódùmarè. jí mẹ́ta kú sáàtì padà. Mẹ́rin ti survive bó wà tó mà. Ìgbà tí wọ́n jókòó mẹ́rin tí mẹ́ta kú ẹ̀ jókòó dìde gbà yẹn. Bó ti wojú àlọ́ ṣọlá. Bàbá. Mẹ́rin mẹ́ta kú èèyàn tó kú wà tó mà. Ẹ kó lórí àṣírí o. Àṣírí irú agbára wo lẹ wá ń lò sí agbára Ọlọ́run ní àbẹ́ agbára kọ́mẹ́dì? Two of them. Méjèèjìlá ń lò. Kábíyèsí Olódùmarè. Ẹ̀yẹ́ alẹ́ má bínú àpadà mọ̀ sórí bàbá pásítọ̀ Àwàdà Kẹ́ríkẹ́rì. Gẹ́gẹ́ bá ti sọ lórí ètò lábẹ́ òrùlé lẹ́wà. Tó bá ní àwọn ìpolówó ọjà rẹ, pé nọ́mbà tó wà lórí screen yìí tàbí kó WhatsApp wa, kó send gbogbo details ẹ fún wa. Tó bá wà ní òkè òkun, America, USA, London, India, Ghana, anywhere tó wà. Kọ tẹ nọ́mbà yẹn kó mẹ́sẹ̀jì wa kó sọ ọkùnrin tó fẹ́ ṣe àmọ́ báyìí ṣe abàtì yín ní tìkítìkí tí owó ẹ̀ ọ̀dẹ̀ ní garaju. Bàbá Àwàdà Kẹ́ríkẹ́rì ṣe níyàwó bẹ́ẹ̀ ṣe wà yìí. Single and chassis. Mo gbọ́ pé ìyàwó tó bímọ fún yín gbà yẹn pé olóṣó ni kódà ilé aṣẹ́wólẹ̀ tí mo jáde ẹjọ́ báwo lè ṣe. Nígbà tí mo wà nínú ayé, that was them. I like Nash. Kábíyèsí Elédùmarè. Nígbà tí mo wà nínú ayé, I love Nash. Ìdí nìyẹn. I press Nash. Òrìnira mọ́lẹ̀. Ọlọ́run pè mí. Àwọn èèyàn wá ìdí nígbà yẹn tí mo ṣe fẹ́ràn ìdí. Ṣùgbọ́n wọn ò rí ìdí. Kábíyèsí Elédùmarè. Bíbélì sọ pé bí ọ̀run ṣe ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe. Àṣírí ni ẹ kúrò lórí ẹ̀. Tó rẹ̀ Olódùmarè. Ẹ̀rọ ojú ayé, ẹ̀rọ ayé bà mí. Bàbá pásítọ̀ Àwàdà Kẹ́ríkẹ́rì, ẹ má bínú, ẹ jọ̀ọ́ ṣe ti ṣe iṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú àwọn bíi pásítọ̀ Adémóyè, pásítọ̀ àwọn TV Joshua àkótó kúngbà yẹn, wọn rìdíìmù, ṣe ti ṣe iṣẹ́ pẹ̀lú wọn rí. You understand me? But the main thing is I don't flow with kids. Wọ́n dẹ́ pé ní big pastor, they are kids. Kábíyèsí Elédùmarè. Ọlọ́run ti pè àwa. Ó tún pa wọ́n yẹn. I said God called me 1982. Wọ́n máa ń tẹ̀ sọ ìwọ̀n tí gba ìfẹ́. Kábíyèsí. I trained them. Man tó ń ṣe RCG, Pastor Adébóyè, I train him. Àwa ìlà kan ní ọ̀rọ̀ náà. Bàbá Àwàdà Kẹ́ríkẹ́rì, mo gbọ́ pé nígbà tí ààrẹ wa orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ kú gbà yẹn eléyìí tó ń ṣe olóògbé ńgbà yẹn pé ẹ̀yin ẹ lọ bẹ̀ nígbà yẹn ẹ pray fún tún báwo lẹ ṣe get connection yẹn àbí irọ́ ló dẹ̀ pa mọ́. Àṣírí ni. Bàbá Yar'Adua then was my friend. Àjọlọ primary school kan ní. So ìgbà tí mo actually ó sick kó tó di pé gbogbo connection so mo pray fún bọ́ Ọlọ́run ìtẹ́wọ́ gbàdúrà mi. Kábíyèsí Elédùmarè. Ẹ̀yin alẹ́ ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu alàgbà wa pásítọ̀ Àwàdà Kẹ́ríkẹ́rì yìí ó lágbára tó pọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì rán wa ìyára lé pé ká béèrè lọ́wọ́ wọn. Kọ́ṣẹ́ ò tí ì tán o, ìbéèrè wa ò tí ì tán lọ́wọ́ wọn, but a sì máa tẹ̀síwájú. Ẹ má gbàgbé orí ètò lábẹ́ òrùlé la wà. Gbé ìpolówó ọjà rẹ wá ká bá ẹ bu síta. Tó bá jẹ́ òṣèré, tó jẹ́ òṣèré kọrinkọrin, tó lè jẹ́ ilé tá à ń wò tó jẹ́ movie actor, you can come on this show. Ẹ má yẹ kí n sọ òyìnbó ẹnu mi àgò. Ẹ lè wá sí orí ètò wa yìí pẹ̀lú talent yìí kẹ́ wá show talent yìí fún ayé. Ẹni jọ mi lẹ́nu ẹgbẹ́ láìbọ̀jì. Kábíyèsí Elédùmarè. Ó gbára kìkì ná. Ẹ̀sìn ló yẹ. Lóògùn bàbá Àwàdà Kẹ́ríkẹ́rì, báwo ni iṣẹ́ ìránṣẹ́ àti kọ́mẹ́dì tẹ̀ ṣe ti papọ̀? Ṣé ẹ rò pé ẹyọ̀ kan máa dí kan lọ́wọ́ ni àbí ìkan máa pa yín lára? Because mo máa wo àwọn àwòrán yín lójú amóhùnmáwòrán yín bẹ́ẹ̀ ṣe ń gbé àwọn ìdílé ṣé kò lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run àti báwo lẹ ṣe kọ̀m̀pléètì níwájú Olódùmarè? No. Ní tá a bá ní ká rò ó, Ọlọ́run ò fẹ́ eré kò mọ àwàdà. Bọ̀ ohun tá a máa ṣe ni wípé ayé Ọlọ́run fún Ọlọ́run, ayé àwàdà fún àwàdà. Tá a bá ti débi tọ́ Ọlọ́run, a máa ṣe ti Ọlọ́run diligently. Tá a bá sì ti débi àwàdà, a ó ṣe àwàdà. Àmọ́ ilé ètò lọ. Ẹ jọ̀ọ́ bàbá, ṣé owó wà níṣẹ́ kọ́mẹ́dì kan ni? Yá, owó wà ń bẹ̀ dáadáa. Kábíyèsí Elédùmarè. Tẹ bá fẹ́ invite mi, owó ẹ̀ máa kí dáadáa. Ó máa gbé pálí. Owó ẹ̀ máa gbé pálí. Ṣùgbọ́n màá pa ẹlẹ́rìn and I will pray for you. Ẹ bẹ̀ mí kí tún gbé yín wá sórí ètò mi lónìí. Yà actually mi mọ̀ pé yín ni. Kábíyèsí Ìgbà tí mo dé mo wá rí pé ètò mi. Àyè kìkì ẹ̀wọ̀n bàtà tí mo. Bàbá
kábíyèsí rẹ̀ lódìmọ̀rì ẹ̀yin ará alẹ́ ọ̀rọ̀ ńlá lélẹ́yìí ọ̀rọ̀ tó ó pa èmi gan lẹ́rìn-ín ẹ jọ. Awada Kerikeri ni so you will laugh. kábíyèsí lódìmọ̀rì ẹ try ẹ jọ tí àwọn èèyàn bá wá sí ìjọ yín àdírẹ́sì wo níbo níjọ yín wà àti pé báwo làwọn èèyàn ṣe lè rí yín pàápàá jùlọ àwọn tó bá kí ni wọ́n wá bàjẹ́ pé wọ́n fi inú ara wọn dùn àbí irú àwọn èèyàn wo gbogbo lè ń fẹ́ lọ́dọ̀ yín àti pé ibo làdírẹ́sì yín wà táwọn èèyàn lè wá yín wá. wọ́n tí àká nọ́mbà bá ti bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ látòrí 100,000 lálẹ́ don't come to my church. Orúkọ ìjọ mi ni Christ Apostolic Church CCC Redeemed Deeper Life Kerikeri Church. Ó wà ní number 6 Church Street Ìràlépo Àkúrẹ́ Ondo State Nigeria in Africa in the world. in Africa in the world. ṣe ti gbọ́ èèyàn náà lé èèyàn tó bá ń wọ́n máa ṣe ẹni wá sọ́dọ̀ yìí. No, tó bá ń wá ọmọ má wá o because I don't trust myself. But tó bá ń wá ọkọ olè wá. kábíyèsí Elédùmarè bàbá Àwàdà Kerikeri trust ara yín kílẹ̀ jẹ́ mi trust. tó bá ń wá ọkọ olè wá. ẹ ti sọ́lẹ̀ kan ní ẹ láìkí ìdí. No, nígbà yẹn ni ẹ mo ti kí gbogbo yẹn lẹ́kọ̀ọ́ sí yet I don't trust myself that's no. èèyàn náà lé ọ̀rọ̀ tó parí lẹ́ni tó buyọ̀ sí eléyìí ẹ má gbàgbé orí ètò lábẹ́ òrùlé lẹ́wà ẹ gbé àwọn ọjà yín wá ká bá yín polówó ẹ̀ ìwọ tó jẹ́ òṣèré wá sórí ètò yìí kó wá sóò tálẹ́ẹ̀tì bóyá òun kọrin a máa fún lómi bóyá òun kọrin àbí òun ṣeré orí ìtàgé o lè wá sórí ètò ká pèsè tiẹ̀ fáwọn fọ́ǹsì ẹ̀ àti pé o ní ìkan tó fẹ́ fáwọn èèyàn o lè wá o lè pe nọ́mbà tó wà lójú screen yìí àbí o WhatsApp wa a máa dá ẹ lóhùn iṣẹ́ àkọọ́lẹ̀ online náà ni. tó bá fẹ́ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní 081 33 45 88 24 lẹ́ẹ̀kan sí 081 33 45 88 24 tó máa lọ jẹ́ súre fún ẹgbẹ́ ọwọ́ ibi tó máa ń dùn ẹgbẹ́ ọwọ́ lé ajá àti kọ́ pé àyà yóò pa àlejò wọ́n fi ìbẹ̀rù gbogbo sájà níbi kọ́lọ́ fún wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ gbọ́ gbogbo ìwé ẹ̀mí kúrẹ́kúrẹ́ nínú ayé ẹ jáde. ẹ̀mí kúrẹ́kúrẹ́ sínú ayé mi bàbá. gbogbo ènìyàn pátá ibi tó bá dùn ẹgbẹ́ ọwọ́ lé orí fọ́ọ̀mù yà kó jáde. ògo ni fọlọ́ lókè ọ̀run wọ títí tó ń gbọ́ mi olọ́mọbìnrin ọmọ 18 years ẹ̀mọ́ náà ni ó ti fẹ́ máa ṣù ọ́ a lot of boys wọ́n ṣáìtì ẹ̀ wọ́n fẹ́ káàṣọ ẹ̀ àmọ́ olórúkọ Jésù wọn ò ní rí lá máa ṣàgbọ́ ọkọ Jésù wọn ní irun àṣẹ ọ̀run gùn Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀yẹ́rẹ́ alẹ́ ọ̀rọ̀ yìí lágbára ẹ má fojú kan mọ́ náà sẹ́nibọ̀dì o àdúrà tí bàbá wa Àwàdà Kerikeri ṣe lè mọ́ yín lára o ẹ má gbàgbé àrírí ju báyìí lọ lórí ètò yín ètò wa ètò lábẹ́ òrùlé orúkọ tèmi náà ò ní padà èmi náà lọ mọ́mọ́nímọ́ní ọmọnìyàn bádìyẹ òkú àtàlàrà ń lọ èmi tí mo dára lé tí mo kára lé mo dé rọ̀nà mo wá dé rọ̀jà mo kí mi gbọ́ ọmọlálọ̀ lórúkọ mi alias Big Bayo á pàdé lọ́jọ́ mẹ́jọ ire o.